ọ̀rọ̀ ó yẹ kẹ́ mọ̀ pé àwa tá wà lórí ìkànnì orí wa pé ó wá síta a sọ̀rọ̀ díẹ̀ àwa paná amúná lọ a sọ̀rọ̀ di up nepa ìyẹn náà ti ẹ̀dá but gba géèmù yẹn dáadáa àlọ́ ó ti jábọ̀ àṣírí ti tú àṣírí ẹ̀yà jígini tú àrìngìnì wọjà tú ẹ̀yẹ̀ tí wàá ṣẹ̀ṣẹ̀ ní kó máa jáde sí kó máa sọ̀rọ̀ kó máa fúnra ẹ̀ bá gbẹ́gbẹ́ ìrí ẹ̀rọ bá àròbá àgọ̀ ni. àwa táwa bí tẹ̀rọ bá àgọ̀ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó tiẹ̀ sọ náà kó tó rí pé a rìn síwájú ṣé wà lórí ẹjẹ òun yóò wà lórí iṣu yìí ó yẹ kó wà lórí torí àwọn èèyàn mi ò náìsì rárá wọ́n ṣáà sẹ́ndì mẹ́sẹ́jì sí èwo ni mẹ́sẹ́jì yìí mo ṣáà rẹ́rìn mo ní ẹ fílẹ̀ òun náà ṣáà máa á wá tún wà rẹ̀ ṣe. Okay, jẹ́ lọ sórí show sister mi kan tí mo ti kọ́kọ́ rí lánàá. Asgos lọ́tún lọ́sì mú DPOS. Ó náà ti dá. Ẹjọ́ náà mi ìfẹ́ tó ti ní advert nínú. Okay, kẹ́nìkan sẹ́ni tí ò ládvert sí mi jàre mi ìfẹ́ tó ládvert nínú. Okay, tẹ́ ẹ bá rí o máa lọ sórí ẹ jẹ́ lọ sórí Facebook ẹ tó bá máa send ẹ̀ sí mi ìfẹ́ tó ládvert eléyìí ní advert ẹnìkan ó ti òun náà ṣàwà ní sùúrù alájẹmá jẹ́ ń wá Muyideen ó máa gbé jáde mi ìfẹ́ tí wọ́n máa lo wọ́n máa play show ní show straight to the point tí mo fẹ́. Straight to the Olúṣọlá ni mo ń lọ o. Olúṣọlá wá ná. Mo sọ pé mo fẹ́ analyze the show. Ìgbà tí màá débẹ̀ ó ti delete show ẹ. Oh, nice rárá. Ọlọ́run. Ajẹ́pọ̀ ò lè nìyẹn. Ṣùgbọ́n tó bá mú kó o ṣe show. Tó tún wá ń delete ẹ̀ ìwọ náà mọ̀ pé the fear of ìyálájẹ ó delete ẹ̀ my god ta ló wà lórí show ta ló ó yá kẹ́nìkan send ẹ̀ sí ìyá mi wúrà àbí ta ni mo wò yẹn send ẹ̀ sí mi tó bá ní èyí tí ò ní advert nínú ni o gbogbo àwọn èèyàn ti cut advert sí i màá rí sí ẹ má wọrí o jẹ́ lọ sórí Facebook mọ̀ páwọn èèyàn ti gbé orí péjì mi ló gbé mi lọ ṣá ní sùúrù ilé wa bàbá Irúnmọlẹ̀ tí màá ti rí màá plate lédè yẹn bẹ́ẹ̀ o màá plate ẹ jẹ́ plate lédè yẹn bẹ́ẹ̀ gbà yẹn. Plate lédè yẹn bẹ́ẹ̀ kíní yóò tiẹ̀ show àwa mẹ́rin la wà courtroom náà kò show numbers àwa tá wà courtroom fún mi okay ẹ jẹ́ kí n lọ sórí péjì sister mi ìgbà náà kẹ́ ẹ lò bẹ́ẹ̀ gbogbo mo ti gbé tí ò ní kíní ni. wípé arákùnrin tí à ń pè ní ta lọ́lọ́run wípé àáfàá Jígini ò ṣe nǹkan kan fún mi. ó dákẹ́ lọ ó ronú sí ni o ó paná ó nẹ́bà sọ̀rọ̀. látàrí ẹ̀kọ́
tí àfihàn ti kọ́ èmi gẹ́gẹ́ bí ọmọ ilé kéwù rẹ̀ pé oore àkọ́kọ́ níbo ni Muyideen níbo ló ti tún lọ mú fìlà ẹ rántí wípé for a very long time tó àgbà tó ti sá kúrò lé kéwù ni ò ti dé fìlà mọ́ ìgbà tó fẹ́ ṣàbòsí ó wá jáde ó gbé fìlà sórí ẹ̀kọ́ tó kọ́ láti ọ̀dọ̀ Ajígini ó wẹ́ sọ fún wa àwọn wàá sọ ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ Ajígini àwọn wàá sọ fún ẹ bá mi share dáadáa Ọládélé Ezekiel Ọládélé ẹ bá mi share dáadáa kí show yẹn lọ everybody share nínú ẹ̀sìn Islam ó jẹ́ oore tí ọwọ́ ọ̀tún ṣe. Oore tí ọwọ́ ọ̀tún bá ṣe rèé a gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ òsì ó mọ̀. ó ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ń kọ́ lọ́dọ̀ Ajígini arìngìnì wọnú sọ́kàwé ó ní pé oore tí ọwọ́ ọ̀tún bá ṣe wọn ò gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ òsì mọ̀ òpònú bíi ti Olúṣọlá Yusuf ló pè mí ni àbí bíi ti Mufti Manchester ló pè mí ni àbí bíi ti Sheikh Fọlọ́nṣọ́ báwọn yẹn bá tiẹ̀ wà gọ̀ ṣé wọ́n láwàá táwà lórí ìkànnì àwa náà wá gbọ́ fún apọ̀ fún gbẹ̀mù bíi tiyín ìwọ tó sọ wípé wọ́n ní oore ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ Ajígini arìngìnì ni wípé oore tó bá ṣe fọwọ́ ọ̀tún kí ọwọ́ òsì má mọ̀ kí lédè tó wá ní pé oore tó lè ṣe fún ẹ òun náà ní wípé kán sanwó sínú àkáǹtì ẹ ìwọ tó lóògbà ṣíṣì tó jáde tó lóògbà ṣíṣì irọ́ pa ẹ́ kú ṣó láwọn tó ní pé kó jáde kó wá máa ṣe lé wọn ò pàkéjì ẹ dáadáa ṣe mú sọ fún ẹ wọn ò pàkéjì ẹ dáadáa àwa tó wà tá wà lórí ìkànnì orí wa pé wọn ò pàkéjì ẹ dáadáa ṣé ìwọ fẹ́ máa sọ fún wa pé oore tó ẹ̀kọ́ tó mú bọ̀ lọ́dọ̀ Ajígini ni oore tó máa ṣe fọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì máa mọ̀ ta ni ò mẹ́kọ́ tó mú bọ̀ lọ́dọ̀ Ajígini. ìwọ tí wọ́n máa pẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n máa pọ̀fọ̀ tó ti jẹ́ ká mọ̀ wípé Sheikh Fọlọ́nṣọ́ àti àfa Ajígini wípé àfa àjálàbí ni wọ́n àfa ẹlẹ́bọ ni wọ́n nítorí tó mú bọ̀ àrígbà tó kúrò lékéwu tó sápò mẹ́. wọ́n ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí ká sì sọ èèyàn tó jẹ́ irú èèyàn tó jẹ́ ńgbà tó dé láti bẹ̀ àárí ẹ̀ sójú wa fọ́ ni kò sẹ́ni tí ò rí ẹ̀ náà ó ń pẹ̀gẹ̀dẹ̀ ó ń pọ̀fọ̀ ni. ìwọ tó jẹ́ wípé tí ìmọ̀ tí wọ́n pé o bá ní ìmọ̀ tó jẹ́ pé àwọn tó lọ kọ́ tó lọ mọ́ṣáláṣí wọn tí wọ́n bá kí ṣe àfẹ́ ẹlẹ́bọ ò ní jáde síta tó rí afẹ́fẹ́ lójú gbogbo àgbáyé kó máa pọ̀fọ̀. so Sheikh Fọlọ́nṣọ́ àti àfa Ajígini àti Lẹ́gbàá wọn ò lè sọ fún apá wọn ò kì í ṣàfẹ́ ẹlẹ́bọ nítorí pé súrà kan náà lẹ́jọ́ ní àwọn tó tẹ̀lé nìyẹn. àgọ̀nà tá a bá dákẹ́ tá a bá sọ kankan kì í ṣe pé bóyá àmọ́ tó ń ṣẹlẹ̀ á rí gbogbo ẹ èèyàn máa ń rí ó máa ń fi rírí ṣaláì rí gbà míì ni èèyàn á sì gbà fi gbogbo ṣaláì gbọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá béèrè fún ṣọ̀kú ti pẹ́tẹ́ tí máa ń ṣe mo máa ń wò ní ìràn ni lẹ́nu ọjọ́ mẹ́ta mo fẹ́ kátẹ́gùn fẹ́ sí fẹ́rẹ́fẹ́fẹ́fẹ́ kẹ́ẹ̀tì ẹ̀ rí bó ṣe rí. èèyàn lòún sá kúrò ó ti pẹ́ tó ti sọ sábàkà ní kí ni fìlà tó máa ń dé sórí ẹ̀ tó ti sọ́nù tipẹ́tipẹ́ ṣe báyìí sọ nílé ètò tá a ṣe níjọ́ wo. tí à ń ké ó ṣe tó ń gbà yẹn tí arábìnrin yẹn sọ wípé níbo ló gbé fìlà sí ẹ ṣe é ṣe pé nǹkan dẹ̀ ti ṣẹlẹ̀ ìjọ wo ló ti dé fìlà kẹ́yìn ìjọ tó ti ṣe táptàpù ṣé o dé fìlà mọ́ ni o wá fẹ́ ṣàbòsí o wá lọ gbé fìlà sórí ẹ̀kọ́ wo ló kọ́ ilé kéwú wo ló lọ ilé ẹ̀kọ́ tó ní wọ́n ti ṣe ok ṣé lára oore tó bá ṣe fọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì mámọ̀ tó fi gbà wá stupid òun náà lọ̀rọ̀ tó sọ pé wọ́n fẹ́ fi ẹ́ gbowó wọ́n fẹ́ fi ẹ́ kún followers jọ ṣára ẹ̀ náà ni ṣára orí ọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì mámọ̀ nìyẹn. gbogbo yín ẹ ní láti rí dókítà ó dẹ̀ pé ti ní dementia.
ṣe lára kọ́ ṣoore fọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì má mọ̀ ó dẹ̀ ń tọrọ owó sọ̀rọ̀ sókè ó ronú sí ni o ẹ bá ń jì sọ̀rọ̀ kò easy o èyí ni ó kà ó kò ní ìwé ìròyìn ló kà lọ́lọ́run yìí èyí ló wá ń lò láti fi da àárín èmi àti àwọn àfáà mi rú. àárín yìí ti dàrú ti pẹ́ a sì máa fìdí ẹ̀ múlẹ̀ nínú show tá a máa play àárín yìí ti dàrú má parọ́ wá parọ́ má wá parọ́ fún wa ẹ̀yin èèyàn bí ẹ fara balẹ̀ o confirm wá o ẹ mọ̀ pé àárín wọn ti dàrú gbogbo ètò sọ yìí medicine after nyakata ni after pain olè yìí ò ṣe é bò àti ẹ̀dúpẹ́ tó jáde tó ní mímíkì nítorí wọ́n máa ó parọ́ kú mọ́mí àkàndé yín ká lọ gẹ́tì popcorn ìkọ́ni kálukú gbọ́ ní tira ẹmú popcorn ó wà wáìnì iwájú ìsúwà omi wà ó kẹ máa step down ẹta zobo ní courtroom torí mi gọ́gọ́ gbé gbogbo ẹ̀dá níwá ni a máa fìdí ẹ̀ múlẹ̀ fún yín àwọn náà ni mo ní fúnra wọn náà ò máa fúnra wọn lóògùn jẹ má máa bá wọn jà fúnra wọn náà ò máa fúnra wọn lóògùn jẹ ìyá alájẹ má máa bá wọn jà ó fúnra wọn ọlọ́run bá mi ní dájọ́ lọ́wọ́ kó wọ́n sí tẹ́nì kó lè ṣe sí. ní gbogbo ètò ṣẹ̀ṣẹ̀ wá wá yìí ogun ní lẹ́yìn tọ́mọ ti wá yíro lẹ́yìn tẹ́ ti lulẹ̀ fáínálì ẹ̀kọ́ tó rí kọ́lẹ́rẹ́ ó wá fẹ́ yàtọ̀ lọ́lọ́run wá fẹ́ dá àárín ìwà àti àwọn àfáàrẹ àwọn àfàṣàrin yín gún tẹ́lẹ̀ ni a fìdí ẹ̀ múlẹ̀ fún yín pààrin yín ogun a máa sì gbé yín débẹ̀ ṣáàrin yín gún ni kèkó wá ní irọ́ Alhaji Gini àti Saheed Fọlọ́ṣọ́ àti Mufti Manchester àtọ́dúnṣọ́lá Yusuf múlẹ̀ ti lulẹ̀ finally alábòsí nìyí ẹ̀ ṣe kúre Olúṣọlá Yusuf ó ṣe ṣòkan gbà kan mọ́kàn rẹ́rìn ni àwọn ọ̀rọ̀ burúkú wà lẹ́nu ẹ̀ mọ́kàn máa ń wò ni pé eléyìí kò réèyàn tọ́ ó ní tẹ́ ìkítí aládé ṣe ó yẹ kán ti pa ọ̀tẹ̀ kán yìnbọn pa ọ̀tẹ̀ mo kàn wò báyìí mi tí bá dá padà fún ẹ ò lè dọjọ́ méje tí wàá fi yan kata n tó sọ yẹn tẹ́mi bá sọ sínú gbèsè ayé ẹ nínú ìṣẹ̀dá ẹ ò ní lo 7 days àánú yìí kàn máa ń ṣe mí lórí ìkànnì yìí ò lè lo 7 days tí n bá sọ tó sọ yẹn tí n bá dá padà sínú ayé ẹ wàá mọ ìtumọ̀ nǹkan tí mi ṣe kí n ṣe pé ò bá mọ̀ ṣùgbọ́n mo kàn wá pé bàbá dáríjì wọn nítorí pé wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe a mọ̀ tara wọn sí lọ́hùn a máa fi wọ́n lẹ̀ káàdì mọ́ rí wọn pẹ́pẹ́pẹ́ àwọn ò ní kú kan táwọn ó kú kò sí tí ó ṣàwá kàkà kó rẹ̀ wá ó máa tún máa mú rẹ̀ rẹ̀ a máa fi ṣọmẹja lóore ni wọ́n mi àwa máa ń ta tu ni téèyàn bá lóun ó mú òní ọ̀la náà ni ó mú ọlá ìsì tán lẹ́yìn ọ̀la tí bá wà iná rí gbogbo ń tẹ́ sọ èyí pé kò tó ń kankan lára àwa máa ń gbọ́n tí aláṣàkẹ́ làwa wà láì wọ́n ti gé sí mi lọ oh guys. Pákéjì ẹni tẹ̀lé ẹ ti ṣí nọ́mbà mú fẹ́lẹ́ ọ̀lẹ́ ń tẹ̀lé àti ẹ̀dúpẹ́ tẹ̀ jáde kẹ́ ẹ tún pé mímí ìkíni torí wọn yé sọ pé mímí ìkì wọn yé sọ pé rọ ni o wọn parọ́ bọ́ìsì ẹ̀kọ́ wọn yé sọ pé wọ́n parọ́ àti ẹ̀dúpẹ́ tó ní sọlọ́ọ̀mù jáde tó ní gbogbo ẹ̀ wọ́n parọ́ náà ni mímí ìkì wọ́n mímí ìkì ẹni signature ẹ̀kọ́
kò gba lẹ́tà mo ìdílé mo gba lẹ́tà ẹ̀rí pé capital letter lórí wọ́n fi sáyẹn signature rẹ mo fi gbogbo ayé signature lélẹ́yìí mo bá àwọn ní ẹ̀rọ kònú agbọ́fùgbé mu ọmọ tó yí ògbọ́n wọ́n ní kinní kan tí ó pọ̀ mọ́ ṣáyọ̀ ni ó pọ̀ mọ́ ní àbágọ̀ ọlọ́mọdé ń gbọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n jẹ́ kan tí kejì tó ń wòran tí ń ranjú èmi ọmọ èèó nígbà yẹn pé gbogbo àwọn bí gbogbo wọn ò sanwó kọ́ wọn mọ́ gọ̀ lọ́jọ́ súná wọn ò sí mọ́ ní wọn ò sí má lè gọ̀ látòrí Ajígini àti ẹ̀sẹ̀ ìkìfọ́lọ́ṣọ́ àti Mufti Manchester àti Olúṣọlá Yusuf wọ́n gọ̀ pọ̀ wọ́n pọ̀ fún gbému irú yẹ̀yìn mú ìdí yẹn kó mọ̀ tí wọ́n lọ́gọ̀ọ̀gọ̀ káwọn náà wá ṣe gọ̀ǹgọ̀sù òdìdà rẹ̀ báyé gbọ́tọ́ náà lọ gọ̀tọ́ àwọn akídánidání gbogbo. Mo ṣe bẹ̀rẹ̀ ni mo kàn fẹ́ fún yín díẹ̀ ni o tẹ́ bá ṣe fídíò 40 fún mi mo sọ fún yín mi ní fún yín ju 2 or 3 lọ mi dẹ̀ ní ṣépè fún yín ẹ mọ̀ mí ṣùgbọ́n ẹ pẹ́ bèrè tó lọ́wọ́ mi gbogbo àwọn èpè ìrìgìdì tẹ́ máa ń ṣe ní òní bá yín ṣépè tẹ́ máa gbọ́ wọn ṣépè ọ̀ ẹ̀yin lẹ́lẹ́rù yìí torí ẹlẹ́rù ló máa gbẹ́rù ẹ̀ ẹ̀yin lẹ́lẹ́rù. ẹ jẹ́ ká gbọ́n tí apá fún gbẹ̀mù ń sọ jàre nítorí ló pè wá sọ̀rọ̀ má ronú sí náà gbogbo eyín fọwọ́ bí a fọwọ́ bo eyín yẹn yẹn bá fọwọ́ bo eyín yẹn ó ń bì láti ibẹ̀ ẹ̀gẹ́. láì mọ̀ pé ẹ̀dá ò dàbí Ọlọ́run àwọn àfáà mi kúkú máa rú ọmọ ilé kéwú tí mo jẹ́. irú ọmọ ilé kéwú wo ló jẹ́ onírà alápàtà àárọ̀ ṣé ń parọ́ tàbó ń múrọ́ lóye èké ń parọ́ fèké irọ́ ń parọ́ fúnrọ̀ gbogbo yín ṣé wọ̀ yìí àwọn àfáà àwọn ilé mọ̀ ṣe bọ́lá àfáà rẹ̀ òfin ẹlú àfáà rẹ̀ òfin ẹnkọ́ bọ̀ á ti gbọ́ gbogbo ẹ̀ náà ṣe bọ́ mọ̀ pé bọ́ìsì bá jáde síta ìwọ òbí nà yìí ebi nà bẹ́gibẹ́gi kí ìwà aláìmoore yìí aláìlérònú alágalátíà ìwọ tó rè yàn tó ẹ ìyá ẹ wo mi ìyá rẹ níṣẹ́ púpọ̀ láti ṣe nú ayé lórí ẹ àsìmọ̀dí tó fi sá fún ìyá ẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ó ní bá ṣùgbọ́n kankan náà gbogbo yín irú kankan náà ọbẹ̀ ẹwọ́ kí ló máa sọ fún wa nípa àfáà Ajígini irọ́ wa ń parọ́ fúnrọ́ ó ti wá jáde síta tó fẹ́ máa dìfẹ́ǹdì ni àbí kí ni gbogbo eléyìí èmi ò mọ nǹkan tó wá sórí gbogbo tó ń sọ mi ò mọ tó wá jáde síta kó wá sọ àwọn tó ní kó jáde síta gan wọn mọ géèmù gbárara alẹ́ ẹ̀ mọṣẹ́ lọ sọ́dọ̀ àwọn onífrákà tí máa lọ kọ́ṣẹ́ wọ́n máa sọ àwọn wọ́n ní ọpọlọ gbogbo wá ṣe damage control yìí kò bá mọ́ àgbo ẹ onídìí àgbo kọ́ lọ fún ẹ màdé confam ẹ ní tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ lórí ètò ìpó ní ìdí àgbo kan lọ fún màá sọ ẹ rí ti má débẹ̀ àmà dábàtí ojú bírí dábàtí etí odò a máa cross ẹ. ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ máa power tap tó máa yẹ tí ó ṣe bí ìtànà kò sí nǹkan tá a máa ṣe o ẹ lọ join wa lórí YouTube nìyẹn o àti Facebook so better kẹ́ máa power tap. kì í fi dúdú pe funfun fún àwọn. olówó kì í parọ́.
Ajígini ń gbọ́ láàrin èmi àti ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ kò sẹ́ni tó ń gbọ́ kì í parọ́ fún ẹ àbí àṣírí ò padà tú sí ẹ lọ́wọ́ ó padà mọ orí èèyàn tí Muyideen ṣe kì í parọ́ ó rí ibi tó bá ẹ dé àbòsí alábòsíán Ajígini arìngìnì wọ́n jà àwọn àfáà Jálàbí Ajígini o àfẹ́ ẹlẹ́bọn Ṣèyíkì Fọlọ́runṣọ́ àfẹ́ ẹlẹ́bọn Muyideen Ṣájà ọmọlékéwú ẹlẹ́bọn Olúṣọlá Yusufu ọ̀gá Yẹmí Wò ní yọjú lékiri tó ń ṣe Yẹmí Wò lọ́dọ̀ àfá ẹlẹ́bọn Mufti Manchester kò kárí àlùwàlá òun ló ń ṣe kò kárí fún gbogbo àwọn àfáà tó ń ṣe bọ gbogbo yín ẹlẹ́bọ nìyí ìran Jálàbí tó rárí lára ọmọlékéwú yín ṣe ni wọ́n ní nípa ìwà wọn la ó fi mọ̀ wọ́n nípa èso wọn la ó fi tá bá tẹ̀sí ẹ̀ báyìí láàmọ̀ bó ṣe dùn tó àbí bó ṣe kàn tó ayé yín fẹ́ má jẹ́ sọ torí kò dùn ayé yín ò wù mí ìgbésí ayé yín ò wù mí kò ta sánsán kò ní mẹ́ńtọ̀ kò ní mẹ́lọ́dì kò lárómà ó rùn dé ọ̀fọ́n. Aláyé yín ò wùwà afẹ́ ẹlẹ́bọ Jálàbí kọ́ ló máa ń pè wọ́n ní ẹnu Saheed yìí tún mo ti máa ń gbọ́ afẹ́ ẹlẹ́bọ òun ló máa sọ pé àwọn kan afẹ́ ẹlẹ́bọ mo wá rí tírésìsì afẹ́ ẹlẹ́bọ yẹn tí wọ́n ń sọ yẹn mo rí lára nínú ìwà Muyideen tó rójọ́mọ ilé kéwu Ṣèyíkì Fọlọ́runṣọ́ àti àfáà Ajígini arìngìnì wọ́n já àwọn ẹlẹ́bọ̀s family àtúndì nínú gbèsè ayé Mufti torí Olúṣọlá ṣe pé island ló wà òun lọ́mọ máa pè wọ́n fún Yẹmí Wò pé bàbá ẹ bá mi ràn kíní ẹ bá mi ṣe kíní ẹ bá mi ṣe kíní ìránṣẹ́ omi ló fi ṣe wòsàn omi ló fi ṣe wòsàn òṣòkú alẹ́ àná dáa láàyè omi ló fi ṣe wòsàn omi làwọn à ń lò àìbomi ìṣọ̀tá mo lẹ́nìkan ò lè bomi bínú omi ló fi ṣe wòsàn omi ló fi ṣe wòsàn òṣòkú alẹ́ ànádà aláàyè omi ló fi ṣe wòsàn àwọn òun wọn tú àwọn owó yẹpẹ àmútíra àwọn gbogbo tẹ́ǹdì ẹ̀yin Jálàbí àbí Ifá ẹlẹ́bọ àwọn òṣìṣẹ́ àwọn tí mo bá wí mọ́ra wọn o mi sọ àwọn àfáà mi o ẹjọ́ ẹ má ṣì mí gbọ́ o Ajígini àfáà Ajígini ṣàmúdàrí nǹkan Ajígini ní jẹ́ àti Ṣèyíkì Fọlọ́runṣọ́ elépè àti Lẹ́gbàá pẹ̀lú pótó àwọn ni pa iná because kì í ṣe àlùjọ náà àwọn ò ní àlùjọ náà wọn ò lè ní torí ti iná yẹn náà ló fi mọ̀ ó mọ àwọn tó ń wọná òun ló fi mọ̀ pé eléèkú o iná ló ń lọ o ṣùgbọ́n Ọlọ́run 1930 ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ṣèyanu Ọlọ́run 1930 kò yí padà ọba kan lánàá òun náà ní òun títí láyé àní pẹ̀kun kábíyèsí o mo ní kábíyèsí rẹ Olúwa ọba tó fi sánmọ̀ ṣaṣọ bóra ọba tó fi sánmọ̀ ṣaṣọ bóra òun ló fi sánmọ̀ ṣaṣọ bóra Ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ní Ọlọ́run àtijọ́ ni máa ń pẹ́ tó dáhùn Ọlọ́run sì jẹ́ ẹ̀tì ní ibi ẹ̀ráyé yín ẹ̀ráyé wọn bí ẹ̀ráyé wọn bí ẹ̀ráyé yín bí ayé yín ò wù wá kò ta sánsán kò ní mélòdì kò ní mẹ́ńtọ̀ kò lárómà kí wá ni àti kí tí wá ni níbo là ń lọ tá àròkọ sẹ́yìn nu
àṣàyè yín já kí àwọn aṣọ tí a ní ẹ̀yin bí ibo mo pẹ́ ṣe tó lọ́wọ́ mi pẹ́ bèrè tó. Ẹ já fi àwọn ọ̀rọ̀ ilé ìjàre ọ̀rọ̀ tá a bá wá síta onírú àwọn ọ̀rọ̀ tó sọ yẹn kí ló túkù tó fẹ́ sọ náà kó má ní pé bí àmì ìgbọ́ tán. Ẹ jẹ́ ká wọ. àwọn àfáà mi mọ̀ pé ọmọ ilé kéwú tó gbẹ́kọ̀ọ́. Wọ́n lè ṣe lè gbẹ́kọ̀ọ́ báyìí. Òní mi. A ti gbọ́ ó lóun gbẹ́kọ̀ọ́ ẹjọ́ mi sọ̀rọ̀ púpọ̀ kò sọ̀rọ̀ kankan lẹ́nu ẹ̀ kí ló túkù tí ó sọ ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́ kí ló túkù tí ó sọ mo ní ilé wọn náà nú ni ilé àbẹ̀rẹ̀ wọ bí ilé ègúté ilé wọn náà nú ni ilé gbogbo àwọn ọ̀tá wa bẹ́ẹ̀ ni ó ti rí káàpù wọn fọ́ káwọ́ lulẹ̀. Oh my God! I'm coming. Mi ń bọ̀ mi ò tí ì dé. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Landed Homes and Properties fún Ansalẹ̀ Bonanza dẹ́wà o. Christmas Bonanza wà fún gbẹ̀yìnkẹ́ni tó bá ra ilẹ̀ ní iléeṣẹ́ tiwa. Ẹ má gbàgbé tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn mo ti ní 0 ẹ̀sán 0 ẹ̀fà ẹ̀fà ẹ̀sán ẹ̀jọ ẹ̀sán ẹ̀jọ àti èjì àti èjì. Òun náà ni ohun tí ẹ lè fi pè wọ́n wọlé sí. Tàbí kẹ́ pè mí Ìyálájé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo bá mi etí dé a máa fìyẹ ṣe aláfibọ̀ lẹ́ẹ̀kankan bó ṣe sún síwájú. Mo sọ fún yín o ẹ̀yin tèmi ní ń gbádùn mi lọ́wọ́lọ́wọ́. Ṣé rí kíní kan ṣẹlẹ̀? Mo ń bọ̀ mo ní tí mò ń wá. Sherry Odúṣọlá Yusuf, I want to teach you how to play the game. Bójú ẹ lọlẹ̀, ojú ẹ kàn ṣe bí ó irritate mi orí bó ṣe rí ni. Lọ lú láti ṣe ojú ẹ dáadáa náà. Ṣé wọ́n gbá ẹlẹ́ṣẹ̀ rí lójú ni? Àbó òkè ń sùn dáadáa. Bó ṣe rí yìí ò dáa. Lọ tọ́jú ara ẹ. O ní láti ní time fara ẹ láti tọ́jú ara ẹ mi. Oh smart. Olúṣọlá, oh smart. O ṣe show. O sáré delete show. Tí wọ́n bá ṣe show, tí show tí wọ́n ṣe yẹn tó bá jẹ́ wí pé kò dìsíkọ́ ọmọ ara wọn bí àṣẹ Àyàtúndì. Ìyá ní mo ṣe láwọn méjèèjì yìí ó dìsíkọ́ ọmọ ara wọn. Ìyàtúndì, ìyá wa nìbàdàn. Olórí Wúbẹ̀sì nìbàdàn ni. Mísúrátù Àbẹ̀ní Adé olórí ẹjẹ́ parí lẹ́rìí kan. Ìyàtúndì tó máa ṣe fíìmù yẹn láyé ìgbà kan. Olórí Women's Wing ni màmá yẹn. Women's Wing àwọn onítìátà láyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìkan ṣe ANTP. Wọ́n wá ṣe pàtí wọ́n bá ń kọrin wọ́n bá ní kí olórin kí bàbá yẹn mọ̀ kí ìyá Mísítúrà Ìyàtúndì pé olórí Women's Wing ni olórin bá ń kọrin. Mísítúrà Àbẹ̀ní Adé olórí Wúbẹ̀sì nìbàdàn ni. Wọ́n ní bàbá àní Women's Wing. Wọ́n ní mo gbọ́n tẹ́ wí olórí Wúbẹ̀sì nìbàdàn ni. Mo létí mi ò di olórí Wúbẹ̀sì nìbàdàn ni. Ẹ máa mú mi sí yẹn mò ń bọ̀. Olúṣọlá gé show tó delete yẹn mo fẹ́ play ẹ̀ fún ẹ. Kò lè mọ̀ pé gbogbo show tó ti máa delete yẹn ìyí tó máa kó godogodo sí ẹ lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ tó ń sáré lọ delete yẹn ó wà nínú archive mi automatic ni kó tó pọ̀ lẹ́tọ̀ báyìí ó ti lọ gbàyìn. Mo lè máa sọ̀rọ̀ mo lè máa gbé yìí tó fi analyze court case tó fi fún wa ní ẹ̀rí wípé Muyideen gba lẹ́tà ní previous one tó ṣe yẹn ó wà ní archive wa náà èyí tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà ń bẹ̀ mo lè mú delete ẹ̀ mọ́ jẹ́ play ẹ̀ fún ẹ láti bí àlọ́ ògbọ́n. Olúṣọlá Yusuf ó ti delete show yìí ó pé sókè sọ̀rọ̀ ó lé ó smart. Ẹ jẹ́ ká wò ó ìwé kúrò fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ gbé tí mo ti ń sọ̀rọ̀. Ìtẹ̀yàn lè gbà
a máa yẹ lẹ́nu tó wá gbóhùn ààrẹ báyìí 30 minutes ní ẹ jẹ́ farabalẹ̀ gbé. Àbòsí ló kà kún ó yá ẹ gbé sókè ẹ má bìrì ẹ já gbádùn ṣó ẹ ó ti delete ẹ àwọn máa lọ láti gbèsè ayé wọn. Ayé ẹ lẹ́nu. Nǹkan tó ṣẹlẹ̀ sí mú ìdí ìsìn tó fi tán kámẹ́rà. Ó já máa gbọ́. Ẹ̀jọ́ Olúṣọlá ṣé Olúṣọlá ẹ̀jọ́ ẹ̀. Mi ò tí ẹ bá rò pé mo sọ̀pọ̀tì àbòsí. Ok. Kí n sọ̀pọ̀tì ọ̀rọ̀ kí n dá sí ọ̀rọ̀ tí mi mọ̀ díẹ̀. Àbí kí n dá sọ̀rọ̀ tó jẹ́ pé mi ò ní direct contact pẹ̀lú ẹni kankan tó jẹ́ ohun kankan ló lọ́rọ̀. Ó já máa charge bá ṣe ṣe ṣó. Gbogbo yín ẹ̀kọ́ta ẹni àfibisọ́ lóore ni mú ìdí. Ṣé kìí ṣàbíbisọ́ lóore ni? Àfibisọ́ lóore. Lọ́wọ́ ni mo jáde mo fìbínú sọ̀rọ̀ lẹ́mi ọ̀pọ̀ inú lè bí mi nítorí ẹ tó lọ rìkọ́ọ̀dù mi bíkọ́ wọ́n mọ̀ pé bọ́ọ̀lù wà vulnerable. Ẹ gbọ́rọ̀ mi ní sùúrù gbẹ́nisán Olúṣọlá má bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ Olúṣọlá ṣẹ̀ṣẹ̀ wá fìdí ẹ̀ múlẹ̀ fún wa nígbà tí ta lọ́lọ́run ṣe ni kó da kéèyàn ò gbọ́n nígbà tí ta lọ́lọ́run rìkọ́ọ̀dù ẹ̀ Olúṣọlá wá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa wípé Muyideen wà vulnerable Muyideen Olúṣọlá ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa látọjọ́ ẹ̀ pé orí Muyideen pé Muyideen mọ nǹkan tó ń ṣe náà ẹni pọ́wẹ́ ò yí padà kò sí kankan tó ṣe Muyideen orí Muyideen pé Muyideen ò dẹ̀ kí ń parọ́ nǹkan tó rí ló sọ Muyideen ò kí ń parọ́ ọwọ́ ò dẹ̀ change kí ló wá dé àbí Olúṣọlá ti ní dementia ni Olúṣọlá ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa sí pé Muyideen wà vulnerable lẹ́nu ẹ̀ bóyá ṣé vulnerable ni àbò fẹ́ sọ pé vulnerable àbọ̀nọ́rárì àbí ọ̀rá kí ni ká pè horrible kí ló fẹ́ sọ nú ẹ̀ ọ̀rọ̀ fi kí ló fẹ́ sọ bóyá mistake ni tó ń sọ yìí ìwọ kí ni mo máa sáré máa ó yá pé sókè má sọ tí ò dá o lẹ́nu ẹ̀ ní ìsìn Olúṣọlá níbo ni ó fọpọlọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ má ṣe o mo ń bọ̀ ẹ jẹ́ ká òkun kínní àbọ̀wò fẹ́ ṣí tí ẹ̀. Wọ́n mọ̀ pé bọ́ọ̀lù wà vulnerable. You people are now acting and using his vulnerability to pull him down. Ṣé mo ní kò sí kankan tó ṣe é? Ẹ kọ́kọ́ gbé gbogbo àwọn tó ń sọ̀pọ̀ tẹ̀ wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ bẹ̀rẹ̀ sí ń pín wọn. Àwọn yẹn kọ́ ẹ̀wọ̀n lọ underground. Wọ́n lè gbọ́ lẹ́nu underground. But now, you now come out now láti wá recording. Láti máa sọ̀rọ̀ sí push ọ̀rọ̀ sí lẹ́nu. Ẹgbẹ́ wọn ni wọ́n push ọ̀rọ̀ sí lẹ́nu. Wọ́n ti máa sọ wípé Adigeni ò fún òun ní owó. Personally from his pocket, he doesn't. And Adigeni confirm it. Òun ò lè fún Muyideen ní owó. But àwọn èèyàn rán Adigeni sí Muyideen láti fún lówó. Tó Muyideen ò mọ̀ọ́re. Olúṣọlá dákẹ́ jẹ́ ká ṣàlàyé fún ẹ. Wọ́n sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ pé wọ́n sọ pé Muyideen pé aláìmoore ni. Ìwọ sọ pé Muyideen kì í ṣe aláìmoore. Ó ní Muyideen moore. Ó wá sọ̀rọ̀ nísìnyí ó ló wà vulnerable. Bó kò wà vulnerable bóyá ó wà horrible. Ṣé tí wọ́n bá fún yàn wọ́n ní ká ròdì máṣọ tàbí ká rò aṣọ mọ́dì wọ́n ní kí ìdí kó má ti pòfo ni. Kéèyàn tọwọ́ bàpò kó fún yàn lówó tàbí kó bá yàn gba owó kó kó fún yàn ó fún lówó àbí ò fún lówó.
ṣé tí Muyideen bá wá more ǹjẹ́ yẹ kó sọ orú ọ̀rọ̀ yẹn lẹ́yìn ó rò bí pé ká lọ́lọ́run ò gbá recording ni. Gloria Popsi, God bless you, my beautiful sister. Ǹjọ́ yẹ kí ó sọ orú ọ̀rọ̀ yẹn lẹ́yìn Ajigini. Ìyẹn ni pé kò more. Tó bá tẹ́ pé lóòótọ́ wọ́n gba owó fún Ajigini gba owó fún ó dẹ̀ tí wá ń sọ lẹ́yìn pé Ajigini ò fóun ní kọ́bọ̀ o òun ti sá kúrò lé ké wọn o tá a dẹ̀ tó dẹ̀ máa fi díẹ̀ múlẹ̀ kó sá lóòótọ́ à ń bọ̀ lórí ẹ̀. A jẹ́ pé aláìmoore ẹ̀dá ni ó wá fi díẹ̀ múlẹ̀ fún táwọn èèyàn ti ń sọ lórí ìkànnì yìí pé aláìmoore ẹ̀dá ni Muyideen Jaja pàfibi sólóore ni. Aláàgọ̀ o kó lè yé ọ̀rọ̀ náà kó lè yéra wa náà lájọ ń ṣàlàyé fún wa sọ̀rọ̀ sókè. ìbá hèmà Ajigini kò kàn wá tó bá sọ pé ta lọ́lọ́run hèmà Ajigini lọ kí tí Ajigini náà ṣe fọ́ọ̀lù sínú trap yẹn tí Ajigini tí kì í bá ṣe àìdá tún gbé nínú ọmọ ènìyàn ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ láàárọ̀ wa tí Muyideen wá Ajigini ò tẹ̀lé brain ẹ̀ kó sáré fàìdí àyàn nínú wáàsí tó bá ṣe pé ọmọ tó tiẹ̀ wá dé òní àmọ́ tiẹ̀ ni mọ́mọ́ ti lọ ìbò lọ́wọ́ ọmọ tó jọ́ mẹ́ta àrí Muyideen kó tiẹ̀ fàìdí àsọ káyé tiẹ̀ ti mọ̀ pé Muyideen ti ń yàwọ́ ẹ wá ń bò mọ́ra ẹ sọ di sónú ẹ̀ kú ẹ wá ń rún mọ́ra ẹ wá ń rìn dè wọ́n ìsọ yẹn wá fẹ́ fẹ́ ó fẹ́ ọpẹ́lọpẹ́ ta lọ́lọ́run tó bá wá gbé ìdí sókè tí ìdí yẹn ìsọ yẹn wá ṣe fẹ́ ó fẹ́ títa ó wá ń dùn yẹn wá ń kanra kí wá ní títa ẹ̀bí ta lọ́lọ́run bẹ̀ kí lẹ̀ ẹ̀bí ta lọ́lọ́run bẹ̀ tó bá hẹ́mu Ajigini ajẹ́gbágídí náà ti wùwà tí ò dá sí ta lọ́lọ́run rí ni ìgbà wọn fìyà jẹ ta lọ́lọ́run lọ́jọ́ kìíní àná tí wọ́n lù bẹ̀m̀bẹ́ bí ẹni máa kú nígbà wọ́n gbé tí wọ́n fẹ́ rán lọ sẹ́wọ̀n tipátipá tán lọ gbé sínú sẹ́ẹ̀lì tó bá tiẹ̀ wá héèmù kan lára àwọn tó ṣe fún tó gbá géèmù tiẹ̀ padà kò sì tí ì gbà tán torí wọ́n pọ̀ so tó bá gbárù ẹ̀ fún Ajigini ṣé ó ti wà tó ń tí wọ́n ṣe fún wọn ta lọ́lọ́run ni àbí kílé tí ta lọ́lọ́run náà ṣe wá force trap ó ṣe force trap ẹ̀ so kí wá ní excuse gbogbo ọmọ tẹ̀ ń sọ interview tí ta lọ́lọ́run ṣe ṣé inú yóò dùn bá ṣe ṣe tú síta nínú tí wọ́n á dùn náà ẹ fẹ́ máa borọ́ ní ẹ̀ lóòótọ́ ni kálẹ̀ bá lóòótọ́ ní ẹnu ara inú yẹ ká ti fi gbọ́ lórí ìkànnì torí pé àìṣòótọ́ yín ló jẹ́ ká ṣìrí ló jẹ́ kó dùn yín ó wá di ẹ̀sìn Ọlọ́run it is a sorry case mà ṣe o ó dùn yín gan gbọ́ bó ṣe ń dùn yín yẹn ló ń dùn máa wà kò kàn wá àṣírí ṣáàtì. No, kò support Muyideen from beginning. So what I thought you were saying, ọ̀tá náà ṣì ló sì jẹ́ fún Muyideen. Kò kàn wá. Right from the beginning. Kò kàn wá. Ṣọ̀rọ̀ sókè. Àmọ́ àṣírí ṣáàtì. Ọ̀tá. Wọ́n ẹ̀bà tó nísìnyí ọ̀nà kẹ́ẹ̀ka ìròyìn. Mú ìròyìn níbi tí ó ti bẹ̀rẹ̀. Ẹ̀yin náà ẹ̀ mú bí ó ti bẹ̀rẹ̀. Kí ló pa tọ́lọ lọ́run tó máa fi pẹ̀lú ìdí tó fi bẹ̀rẹ̀ sórí àti tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ajigini. Káàṣírí lè tú ní ẹnìkan lọ́lọ́run á lò. Iye ò kàn wá. Jam question nìyẹn. Ó lè bẹ̀rẹ̀ barista Sulaiman lọ́wọ́ ẹ̀. Iye ò kàn wá. Kò kàn wá. Ó lè bẹ̀rẹ̀ àwọn àfáà tó kù. Torí ìyẹn ò ní ṣe pẹ̀lú ayé wa. Gbẹ́nu sọ̀hún kí ló máa fi sẹ́nu? Muyideen nǹkan ló ti attract àwọn oníṣẹ̀ṣe kó máa pegede. Ẹ̀yin oní TikTok wàhálà yín máa ń pọ̀. Muyideen ló ti attract àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú kó ṣe ṣó kó máa pegede kó máa pọ̀fọ̀. So ṣé ẹbí ta lọ́lọ́run ni tó bá rí pé
bàbá yìí dẹ̀ ń pọ̀fọ̀ ṣé o pé Muyideen dẹ̀ ti lọ sí chọ́ọ̀chì kò gbé ó sá kúrò ńbẹ̀ ó lọ lé kéwú kò gbé ó sá kúrò ńbẹ̀ fúnra ara ẹ̀ ló invite àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu fine àwọn náà dẹ̀ pé kọ́ mi tọ́rọ̀ pípù sí láyé ẹ̀ kan lè wí òun náà ó tiẹ̀ wà lé ifá bóyá fẹ́ wá kọ́fà nìkan lè mọ̀ torí ó ní láti ó fẹ́ test ìgbẹ̀yẹn náà nìkan ló dẹ̀ kù ṣẹ̀ṣẹ̀ lókù tó dẹ̀ tún máa mú mọ́ tó tún ká lè mọ gbogbo ẹ̀ mọ́ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí Muyideen kọ́kọ́ jáde ní ọ̀dọ̀ Àgbàlá tó jáde sórí afẹ́fẹ́ òwe ló máa ń pa ìgbà tó lọ sí ilé kéwú Ajígini tó dé ó bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ so fúnra rẹ̀ ló àṣíráàtì wọn tẹ́lẹ̀ bá dẹ́ni tó ń pọ̀fọ̀ náà àwọn oníṣẹ̀ṣe náà á fẹ́ pè pé kí ló ń ṣẹlẹ̀ so ẹ̀ṣẹ̀ kí níbo ni Talọ́lọ́run ti jẹ̀bi mẹ́. ẹ ó sọ pé bí wọ́n fi nǹkan bá sọ̀rọ̀ ó ní Muyideen weak spiritually ṣé bó dẹ̀ sọ pọ́dọ̀ àfáà ló ti kọ́ ṣe àfẹ́ náà weak nìyẹn wà bí tó gbogbo tó yẹ kẹ́ ẹ kọ́ lọ́dọ̀ àfáà tó pé lóòótọ́ ló ṣe wà lọ́dọ̀ àfẹ́ ẹ̀ kò yẹ kí wọ́n kan jáde sako ló weak spiritually pẹ̀lú gbogbo ẹ̀ ṣe ń fọ́nbù tẹ́ ṣe ń sọ̀rọ̀ tó yẹ kó wá máa jáde nísìnyìí lẹ́ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé weak spiritually so Muyideen ṣẹ̀ṣẹ̀ weak spiritually lélẹ̀ nígbà táṣìírí tú síta àṣírí yín tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ẹ wá ń parọ́ wípé ó wíìkì spiritually ẹni Ọlọ́run ló mọ nǹkan tí Talọ́lọ́run ti fi bá a sọ̀rọ̀ kí ló fẹ́ fi bá Muyideen sọ̀rọ̀ ṣé nínú tẹ́ ẹgbọ́n yẹn ó jọ pé wọ́n fi èèyàn sọ àṣírí ó sọ tòótọ́ jáde tó ṣé wọ́n fi nǹkan bá a sọ̀rọ̀ pé hello kò yí òun padà ní oko máa sọ wọ́dà náà opposite àbí kí ni túmọ̀ wọ́n fi nǹkan bá a sọ̀rọ̀ ní tó wà nínú ẹ̀ ló ń sọ jáde kò dẹ̀ parọ́ torí wọn náà fi díẹ̀ múlẹ̀ a máa débẹ̀. ẹ gbọ́ ṣé ẹ gbọ́ mú tí Muyideen bá lóhun ò lọ lè kéwú Muyideen ló sọ pé òun ò lọ mọ́ olóhun ò lọ mọ́ pé òun ò kéwú pé báwo nìyẹn ṣe wá dẹjọ́ ṣé ẹ ti gbọ́ Muyideen lóhun ò kéwú tí eléyìí lè ṣe bá máa ṣe tó ṣe ń jáde tó ṣe damage control pé àwọn fẹ́ dàárín òun àti àáfàá òru Olúṣọlá ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé báwo ló ṣe wá dẹjọ́ Muyideen ló sọ pé òun ò kéwú mọ́ ẹ̀hẹ́ báwo ló ṣe wá dé ìyẹn ṣe wá dé àbí ó ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀ tí gbọ́ ó sì pọ̀ ó ń bọ̀ sọ̀rọ̀ sókè ó wá sáré lọ delete ẹ̀ ó pọ̀ bó ṣe máa ń ṣe nìyẹn ó dẹ̀ wà lọ́wọ́ tiwa àráyé ẹni. Regardless of what happens. We shouldn't be pulling people down because when I don't share it, our camera ni. Ẹ̀tọ́ kámẹ́rà ni yes. Ìgbà tó ṣẹlẹ̀ nígbà yẹn ṣe bí ẹ̀tọ́ kámẹ́rà ni tẹ́ ẹ̀ púlẹ̀ nìkan dáhùn. Àṣírí yín wá tú síta ẹ fẹ́ kí wọ́n tọ kámẹ́rà kí wọ́n tú àṣírí síta ó wá ń dùn yín. Ìgbà tó ṣẹlẹ̀ sí Talọ́lọ́run àwọn èèyàn support ara wọn tó support Talọ́lọ́run a lè ra wọn tó condemn heart ara wọn tó bínú sí pé Talọ́lọ́run ò bá má ṣe tó ṣe ṣùgbọ́n gbà tó di pé wọ́n ti ń fìyà jẹ àwọn tó pé àánú kò yẹ kẹ́ ṣe báyìí ṣe bẹ́ sí àlàáfíà lẹ pé wáì tẹ́fẹ́ wá pọ̀ mọ́ lọ́mọ wáì tẹ́fẹ́ ràn lẹ́wọ̀n ara wọn tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n láwọn ọ̀wà kankan tó wù ń gbà náà ara wọn tó sọ eléyìí o lóòótọ́ Talọ́lọ́run ní tó ṣe ń bí okùn díẹ̀ káàtó tó rọ àforíjì ṣùgbọ́n kì í wá ṣe péké so what's the big deal ṣé wọ́n nìkan ló tọ kámẹ́rà ni mo dẹ̀ pé tó wò lè tọ kámẹ́rà kó sọ́pọ́ọ̀tì Talọ́lọ́run láíláí tóró láwọn tó rántí àwọn tó júbọlé ẹran lúrú ẹ̀ bí tó ti ń bèrè ẹ bá ń wo yẹ̀pẹ̀ ẹ bá ń wo koríko tó ti fẹnu gbolẹ̀ bí ẹlẹ́dẹ̀ kiri ọ̀dọ̀ wọn náà ló fi sí so wọ́n fẹ́ ẹ jẹ́ máa gbádùn ṣó yìí lọ Olúṣọlá wá dìlítì kó tó dùn báyìí wá dìlítì oh nice. wọ́n ní ìmọ̀ sí ẹ̀fà ìjọ kan lẹ́yìn ìjọ tí Àgbàlá rẹ̀ tó bọ́dì ìdá tó ṣẹlẹ̀ àti tó sọ ní kinní ọ̀rọ̀ lẹ́sẹ̀ pé Muyideen parọ́ because he said it to Àgbàlá face. lè sọ pé Muyideen parọ́ ẹ má jẹ́ kó tún wá parọ́ níta kí n tó sọ fún Talọ́lọ́run yẹn lè sọ pé Muyideen parọ́ bó ṣe ní ló ṣe sọ ni tóró sọ
ó sọ tí gbogbo alẹ́ fi ti ara wa gbọ́ lórí afẹ́fẹ́ ààrẹ sọ pé Muyideen parẹ́ now kí ló ṣe wá ń yí ẹ ṣe wá ń dẹmọ́. In his presence, and he couldn't defend himself. ó di mẹ́ndì ẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ bí kíní ẹ̀yìn FM ló ní àìrọ́rọ́rọ́. Stop it. àti gbọ́. Ẹ wá sí ọ̀rọ̀ bàbá ẹ̀ ń sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹ fi ń wé ti Muyideen. ní òkan wá Báwo ló ṣe sálè? àwọn ò fi wé Ṣé Nigerian law stupid ni? àwọn ò tiẹ̀ fi wé. If we are blind to the truth, Nigerian law stupid. Tó fi máa fún yàn lẹ́wọ̀n ọdún méje. Ṣé bàbá Ìjẹ̀ṣà ọmọ yàn tó? má gbẹ́ lómi má fi ó fẹ́ lè ra sympathy ni o ní òkan wá Bàbá Ìjẹ̀ṣà ọba ṣẹ̀ tí wọ́n máa rán lẹ́wọ̀n. kò kan wá kò sí nǹkan tó kan bàbá Ìjẹ̀ṣà náà rọ̀ tá à ń sọ kò sẹ́ni tó sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ìwọ náà ló ń gbé ìwọ náà ló ń sọ ó fẹ́ máa fi wójú rere àwọn kákọ́ọ̀sì yẹn ni kò kan wá àwọn gúrùpù kan ló ń fà mọ́ra sọ̀rọ̀ sókè bí tá à ń lọ àìdé bẹ́ẹ̀. mo sọ fún yín pé ní dementia lẹ́kọ̀ọ́ ẹ má bínú o kò rántí mu àgbo ẹ̀kọ́ tó ṣe ṣó yìí ni o ẹ má bínú o ẹ jẹ́ ó sọ ilé ìtọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mo sọ fún yín. Ó sọ pé èèyàn fipá bá rẹ nílò ọmọ kékeré. a ṣe wá fipá báyọ̀ ló ṣe wá kọ̀rọ̀ tó délẹ̀ yìí ó sì wá kọ̀rọ̀ ta lọ náà. Ṣé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì náà kọ̀ Nàìjíríà lọ? má bínú o. Àwọn tí wọ́n dìde ṣé wọn rí fruit wọn rí proof ni wọ́n fi jẹ́ ìlú bàbá má Ìjẹ̀ṣà. ṣe kí ni tí ń wọ́ọ̀sì sí o Olúṣọlá. Nǹkan tó máa wíru ẹ máa wíru. ìwọ ni kí ló kàn bàbá Ìjẹ̀ṣà náà tá à ń sọ yìí. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú sí ẹ jọ̀ọ́ ó máa padà sórí track máa padà náà. Báwo ni láti rí possible? Regardless of irú èèyàn tí Muyideen ọ̀bá jẹ́. èèyàn ló jẹ́. Tí wọ́n dàgbà bálẹ̀ tó máa nà lẹ́ba. Muyideen ọmọ street tó ti pẹ̀ fún ẹ̀ tó ti ṣe tó ti live life. You are still defending rádaràda. lẹ́yìn tó ti bó ṣe á ti bá wí ó sì ti bẹ̀bẹ̀ kí lẹ tó fẹ́ ẹ fẹ́ kó kú àbí kó lè kú àwa kí yóò kọ́ bí kò ṣe yí. Wọ́n lè èmi fi bínú ṣé o ti jẹ́ mi tó mi ti fẹ́ di rọrí. Nígbà tó mi ti fẹ́ di ẹ ṣé wọ́n ni mò ń defend. irọ́ ló ti fẹ́ dì. Nígbà tó mi ń defend ẹ ṣé wọ́n lè mi defend. kálọ́ náà ló ń bá wí o àwa kọ́ o. Èmi ò defend di rán. Ayé kò tọ́ láti. ayé kò tọ́. O lè fẹ́ kẹ́ mọ̀ wípé Muyideen ó weak spiritually. Àfọ́ àkìrì ẹ̀ fà sí seriously. Afọ ọ̀nà òdodo ẹjọ́ ṣọ́nà òdodo wà bí ẹ bá mi táàgì ọ̀nà òdodo òun ló ń gbé ní Kire wọ́n ní àfà Kire ṣàṣì Muyideen seriously Olúṣọlá dẹ̀ lóhun ò kì í parọ́ kì í nífẹ̀ẹ́ dìrọ́ kí ni ẹ̀wọ̀n tó sọ ń sìn afọ ọ̀nà òdodo ó ló ń ṣàṣì seriously ṣé ìyẹn rí ti ẹ̀rù ẹjọ́ ẹ jẹ́ ká padà sí ẹ má bínú 9:41 ẹ jẹ́ ń padà sí bí 9 ní sùúrù náà mọ̀ bọ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bí ẹ má bínú. Regardless of irú èèyàn tí Muyideen ọ̀bá jẹ́ tó wà láti kí wọ́n dàgbà bálẹ̀ kan máa nà lẹ́ba Muyideen ọmọ street tó ti pẹ̀ fún ẹ̀ tó ti ṣe tó ti live life. mi ìfẹ́ sọ̀rọ̀ jẹ́ ká gbọ́ dáadáa kó fi sọ̀rọ̀ yẹ kọjá. ọ̀nà òdodo ẹ pọ̀nà òdodo ẹ táàgì ẹ̀. ngbà ta ló lọ́ọ̀ lẹ́ nìyẹn kó kàn wá. That's it. wọ́n ní àfà Kire bàbá olódodo ní àfà Kire ò tẹ́ bà mọ̀ olóńgbé ní Kire wọ́n ló ń ṣàṣì Muyideen seriously wọ́n nílùú kóṣìṣe náà ìwọ náà lọ sọ pé wà vulnerable lẹ́ẹ̀kan ó tún ló wíìkì onítàlọ́ náà fún nǹkan sẹ́nu bá sọ̀rọ̀ ó tún láàfà Ìkirè
ó ṣàti seriously ìlú kò ìṣe náà lù fún lórí ìmú ìdí náà èyí yọbọ náà kábíyèsí rẹ Ọlọ́run Olúṣọlá ọ̀rọ̀ ẹ̀gán wá sún mi báyìí ọ̀rọ̀ òmù yẹ̀sì mọ́ máa sọ síwájú sọ̀rọ̀ ajíniláyà òfojú wewo ni ó sọ̀pọ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ mọ pọ́ìntì yẹn ó wá sáré dìlítì ní ṣòro ẹgbọ́n ó wá ń dìlítì ìwọ sọ sókè. Àbí ẹ jẹ́ káwa náà sà ẹ fún wa láyọ̀ lórí TikTok. ló náà ni a ti sọ fún ọkọ fáwa náà a ti sọ fún wọn a ti sọ fún wọn a ti sọ fún wọn. Àbí gbogbo wa ni bẹ́ẹ̀ ni mo ti ẹ̀ ti gbàgbé àmì bá ti pín ní tèmi náà bẹ́ẹ̀ ni kó lè dùn ní Àìná Fágbénró lovers of Christ God bless you. Afàpàdé bó tiẹ̀ mọ́lẹ̀. Aṣọ ìdùn ó wá sáyé dìlítì ìwọ ó sì wà nínú trash kìíní ẹ̀ lọ gbé 30 days ó máa lọ bẹ́ẹ̀ rí repost. Yes, ESS. We are promising students of ESS. You are very humble. We are very honest. We are physically fit. We are morally oppressed. We are academician. We are best of all. Ẹni sùúrù o. Ó ní báwo la ṣe máa expect kó wà mentally stable. Kò mọjà ṣọ́ọ̀bù tà ó di orí street kọ́mọ ní kílẹ̀ gbẹ́nu sọ̀rọ̀ Olúṣọlá ní sùúrù ìgbà tí wọ́n mọ̀ wípé Muyideen kò mọ ọjà nínú ṣọ́ọ̀bù tà ọjọ́ orí street ló mọ̀ tà jọ torí ìtọ́lọ́ kí lè tẹ gba ṣọ́ọ̀bù POS fún kí lè tẹ lọ gba ṣọ́ọ̀bù fún. So tẹ́ bá sọ pé mistake yẹn làgbàlá ṣe, why are you people now making the same mistake? Why are you guys making the same mistake? Why ìtẹ́ ẹ̀ ra páànù alábàárù kẹ́ ẹ̀ rà fún kó bọ́ sórí street tàbí kẹ́ ẹ lọ já sọ́nà rẹ̀ ọ̀nà express kó máa sáré kiri kó máa sáré sọ́tún sáré sósì nínú òjò nínú ẹ̀rùn kó máa ta chájà tó ń chà lọ bí chájà mẹ́rin ló kó dání jò ní. Why ìtẹ́ lọ gba ṣọ́ọ̀bù fún? Why ìtẹ́ wọ́n lọ sí TikTok fún nígbà tẹ́ mọ̀ wípé kò mọ ọjà nínú ṣọ́ọ̀bù tà? Ṣé rí pé làákàyè yín kúrú sí i? Ṣé ti rí tó bá yá wá sọ pé kinní kan? Ṣé ti rí? Ṣé mistake tàgbàlá ṣe lèyìn náà tó ṣe? Torí rẹ́ǹtì ṣọ́ọ̀bù àwa ti ẹ̀kọ́ ṣọ́ọ̀bù fún ni rẹ́ǹtì. Kí ló ń jẹ? Kò jẹun kúrò ní ẹ má bínú. Ó fẹ́ lo àgbo tó bá ti jẹun tán. Ó ní láti fi oúnjẹ tẹ́lẹ̀ kó tó lo àgbo. Ọjà àrọ̀ lọ́jà irọ́ ẹ máa gbọ́ irọ́ tó jìnnà sóòótọ́ ni àwa máa tún já ẹ. Kò sí nǹkan tó kan Àgbàlá Gabriel pẹ̀lú ẹrù tó wá kó. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé thank you so much. Kò sí nǹkan tó kan Àgbàlá Gabriel. In tó ṣẹlẹ̀ rèé
ní ìgbà tí wọ́n lọ kó ẹrù lọ́dọ̀ Àgbàlá Gabriel lọ́dọ̀ ìyàwó Muyideen sunkún ìyàwó Muyideen sunkún ó pariwo bá wọn jà wọn gbọ́dọ̀ kẹrù lọ wọn kó ẹrù lọ àwa sáré gbé lórí afẹ́fẹ́ àwọn ọlọ́pàá zone 11 wọ́n ti wá kó ẹrù ìyàwó Muyideen láti wá máa pè wọ́n ní gbogbo ìgbà pé ẹ bá mi kẹ́rù ẹ má kẹ́rù fún Muyideen torí àwọn ẹrù tó ń wà ńbẹ̀ o ẹrù yẹn wọ́n ti lọ gba ṣọ́ọ̀bù fún gbogbo ète tán pa tán jẹ pẹ̀lú àwọn aláàfáà yẹn ni o torí tẹ́rítírì wọn ni kọ́lọ̀ tó jù wọ́n lọ́nbẹ̀ káwọn tó ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ sọ pé àánú ẹ̀ẹ́rì ẹnu wọn náà lè máa fi gbọ́ àìtí ìdìbẹ́ má ti jẹ́ best speaker ẹ jẹ́ kí n sọ lórí ọ̀rọ̀ ọjà yẹn wọ́n bá kẹ́rù lọ ìgbà yẹn la pé ìyàwó Muyideen lórí afẹ́fẹ́ pé èló lọ́jà tán ti ẹ̀kọ́ ìyàwó Muyideen ni òun ra ọjà mọ̀ pé Muyideen náà mọ̀ gbogbo ọjà tó ń kó yẹn nípa àwọn empty boxes ni òun gan mọ̀ pé empty boxes ló ń fi sílẹ̀ òun ló ń ra àwọn ọjà ọjà tó wà mẹ́rin lọ bí 150,000 sí 200 ẹ̀ tó wà lórí courtroom ó lè máa já mi tí bá parọ́ kẹ́ máa já mi òun ló jẹ́ ká dá 1 million naira lákó fún ìyàwó Ìbùkún lábùkún ìyàwó Muyideen yẹn Ìbùkún pé okay wọ́n kó ọjà nù ṣọ́ọ̀bẹ ó ní 150,000 sí 200,000 lọ́jà yẹn àdẹ̀kó 1 million naira fún cash ó yẹ 1 million rèé ló máa fi máa ta ọjà ṣe rí nígbà tí a fún Muyideen ní lẹ́tà the first letter tí Ìbùkún kọ́kọ́ send tó kọ́kọ́ fún Muyideen tí wọ́n parọ́ wípé wọn ò rí ṣe rántí pé wọ́n láwọn ò rí lẹ́tà yẹn wọ́n wá fún wọn ní ṣe 7 days àbí nǹkan 7 working days pé kó fi jáde kó fi wá túbá kó apologize sí ìyàwó ẹ̀ tó bà lórúkọ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó máa fojú balẹ̀ ẹjọ́. Thanks so much for the roses. Pé ó máa fojú balẹ̀ ẹjọ́. Bó ṣe wá rí kinní kan ni wọ́n wá lọ gbá géèmù yẹn. Ìyàwó Muyideen ó ti máa ń pè wọ́n ní zone 11 pé kó jọ pé òun fẹ́ wá. Délé, God bless you. Mo ti ń wá orúkọ ẹni tó ṣàrà gift fún mi látẹ̀kọ́. Délé, how are you? God bless you, my dear sister. Love you, darling. Kò gbórúkọ jáde mo ti mọ̀ pé ta ló ṣà ń da gift bò mí. Délé ni, Délé Ògìdán. Mo ti mọ̀ pé Ògìdán ni. Ọmọ bàbá Ògìdán ni. Mo ti mọ̀. God bless you, say that. Ó ṣe ọkọ mi, àwọn ọmọ mi ńkọ́. Ṣé understand? Ó wá pè wọ́n ó ti máa pè wọ́n wọn ọ̀dá Ìbùkún lóhùn. Ìgbà tó wá di ọjọ́ tí wọ́n wá fún wọn ní 7 working days ọjọ́ máa pé ó dẹ̀ pé Tuesday lọ́jọ́ ẹ̀ máa bọ́ sí tó máa pé àwọn ọlọ́pàá yẹn wá pe Ìbùkún wọ́n ní pé kí Ìbùkún máa bọ̀ wá sí zone 11 wípé kán wá pín ẹrù torí tó bá pè wọ́n wá láwọn ò rí Muyideen bá sọ̀rọ̀ Muyideen náà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ìlédè yẹn ṣáà ń pariwo wọ́n ní Muyideen gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ kìíní kó ti pèpè ìgbà tó wáyé páwọn ló wá pè fúnra rẹ̀ nígbà tí táìm tí wọ́n fún tíyàwó ẹ̀ ti lọ fún ní lẹ́tà àwọn àfáàyàn wá gbé ìgbésẹ̀ wọ́n wá fẹ́ kí Muyideen wá wọ́n fẹ́ mójú ajé kan ní sàn wọ́n wá fẹ́ fàdí àpòyé kọ́ pàdé lọ́hùn ìyàwó Ìbùkún wá lóhùn ò lọ ó wá sọ fáwọn ọlọ́pàá para àwọn òyà pé akókóró ń tọrọ lòun lẹ́nu wọ́n ti lọ yọ yín o tẹ́ ẹ bá gbọ́ ẹ máa létí kẹ́ mọ́ gbọ́ ó yọ̀ǹda ẹ̀ fún wọn kò sí kan tó kọ Àgbàlá Gabriel ni bí ìyàwó Muyideen nígbà tó sọ pé wọ́n ní kó wá pẹ́rù mú ní ṣe bó ti gba 1 million naira lọ́wọ́ wa ní kọ́tù kí ló fẹ́ máa pín ẹrù fún àtẹrù 150 àti 200 yọ̀ǹda ẹ̀ fún Muyideen fi wọ́n lẹ̀ má risk life ẹ̀ lọ sí Òṣogbo kò sẹ́ni tó máa tẹ̀lé ẹ lọ ó ti gba ọlọ́mọ ike kọ́kọ́ ṣọ̀tẹ̀ ó ti gba 1 million Ọlọ́run ló ń ṣọ́yọ̀ wà wá wọ mọ́tò lọ sí ọ̀hún wà wá máa tún wá bọ̀ so àwọn àfáà yóò máa tẹ̀lé àwọn méjì wọ́n máa lọ wájú àbí wà máa bọ̀ lẹ́yìn àbí wà máa lọ wájú wọ́n máa bọ̀ lẹ́yìn àbẹ́jọ pàdé bus stop àbáwọn aká ń gbọnú mọ́tò wá lọ ìwà máa lọ gáràjì máa wọ́n mọ́tò káàkiri wọn ò lè darẹ̀ láàmú kò sí nǹkan tó fẹ́ lọ mú lórí nǹkan 150-200,000 fi ilẹ̀
1 million ti wà lọ́wọ́ ẹ̀ ayé gan máa bú ẹ pé ò ní ìtẹ́lọ́rùn. So kí ló wá kan Àgbàlá pé wọ́n ní kó má kẹ́rù fún Muyideen pé wọ́n gbẹ́sẹ̀ lé ẹrù tó yẹ pé àwọn ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ nílẹ̀ lọ mú ẹgbẹ́ Àgbàlá Gabriel lọ sí tọlọ́pàá ní zone 11 ṣé Àgbàlá Gabriel ló tún wá máa wọn tó wà ní zone 11 tí wọ́n tó tún wá ń pàṣẹ ń bẹ̀ ni ṣé bẹ́ẹ̀ nílẹ̀ ń pàṣẹ ń bẹ̀ èwo làbòsí èwo ni irọ́ ṣé bẹ́ẹ̀ nílẹ̀ ń ṣàbòsí èwo làbòsí èwo ni irọ́ ẹ̀yin náà lẹ́ni lọ síbẹ̀ pé kó yọjú síbẹ̀ kó lọ kọ pé wọ́n wá wọn ní pé kó wá kọ statement ìyẹn náà sí ọ̀nà invitation invite yẹn ó lọ síbẹ̀ ó dẹ̀ ṣàlàyé tẹnu ó kọ statement àwọn ọlọ́pàá tó wà ní zone 11 gbà táwọn náà ò kú rí tí wọn ò fọ́ lójú wọ́n wá ságbàlá nítorí yẹ káwọn àáfàá ṣe wọ́n lọ síbẹ̀ wọ́n làwọn fẹ́ wo ilé tán kọ́ fún wọ́n dẹ̀ mú sílẹ̀kùn wọ́n wọlé wọ́n mú Muyideen wọlé Muyideen ṣé ilé tí ilé ẹ̀lẹ́lẹ́ ẹ̀ gbónú yàrá ẹ̀ dáadáa gbogbo lè ṣe kankan dín ó wo obìnrin kankan ò dín ó jáde níbo ni ṣọ́ọ̀bù tó kọ́ fún ẹ wà ó mú lọ síbi ṣọ́ọ̀bù tó kọ́ fún rẹ̀ ó wọnú ẹ̀ ọjà ó ní ẹ kí ló wá fẹ́ torí àjáde asọ àwọn ọlọ́pàá wá ní pé Muyideen wá sọ pé ó fẹ́ kẹ́rù òun la sọ fún àwọn ọlọ́pàá pé kò yẹ kọ́lọ́pàá lọ síbẹ̀ kó lọ bá Muyideen kẹ́rù nítorí pé apariwo síta sòtọ́lọ́pàá tí Muyideen bá fẹ́ kẹ́rù èwo ló kàn tàgbàlá mẹ́ ṣàgbàlá ló lẹ́rù ṣàgbàlá ni ìyàwó Muyideen ni Olúṣọlá dẹ̀ ló mọ̀ kí n parọ́ Olúṣọlá máa ń parọ́ ó tún parọ́ mẹ́lẹ̀dá Àgbàlá ọmọ ọlọ́mọ. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe fún ìpẹta lọ́lọ́run ò mọ̀ ni. Anybody lè ṣe show, but say what you know. Say what you know. Gbogbo kàrámọ̀ a máa fi kàrámọ̀ ń tẹ̀yìn òsọ ká máa sọ pọ́ sọ yẹn ká máa fi kàrámọ̀ sí yẹn. Stop it. Ṣé gbogbo akọ́lá fetí gbọ́gbọ́ tí Muyideen sọ ni. Wọ́n fi kàrámọ̀ máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n ní wọ́n máa fi ṣe bẹ́ẹ̀ ṣe máa ń don't let me talk o don't let me talk don't let me get angry. Bínú ta ló halẹ̀ mọ́ lórí afẹ́fẹ́ wọ́n rí ẹni lórí 32 views. Like we all met on social media on Facebook gbogbo wọn ti pàdé everybody no anybody read. O fẹ́ fi story Muyideen o fi support ẹ̀ láti jí glory ẹ̀ dead glory. Èmi náà bó máa sọ mímí kìíní kò lè sọ ọ̀pọ̀lọ́ ìṣọ́ tó ní lọ pẹ́ ìdùnnú homes. So I stay away from so many people on social media. Mo ń kọ́rọ̀ ẹ̀sọ́ ìsókè rẹ̀. Sọ̀rọ̀ sókè. From his pocket. Wọ́n láyé Dora Popsi wọ́n ní Talola will soon play the rest of the voice notes. Ẹ máa bá bọ̀. From his own pocket, he doesn't give him money. But true way, wọ́n fún Adégini lọ́wọ́ tó fún Muyideen. Ẹ máa gbọ́. Which he delivered, except the last 200,000. Tó yẹ kí Muyideen lọ gbà nígbà tó stop láti máa lọ sílé jẹun máa yẹ dẹ̀dá padà fẹ́ tó ní. Ẹ pàtẹ́wọ́ fún yàrá jẹ́mẹ̀. Ṣé ẹgbẹ́ ọkọ̀ tíṣọ Olúṣọlá sọ Yusuf kí wọ́n ní ss tẹ́ni kó wá ṣe damage control. Wọ́n sọ Olúṣọlá máa tún play ọ̀kẹ́ lè gbọ́ dáadáa o. Olúṣọlá fìdí ẹ̀ múlẹ̀ fún wa ní ilé ẹjọ́ yìí. Ó kà á síwájú pé Muyideen pé Ajígini
Muyideen lówó pásánà ṣùgbọ́n bá gba owó olóde kò sí oko fún yàtọ̀ sí 200,000 tó gbà tí Muyideen ò lọ gbà nígbà tí ò lọ lé kéwú mọ́ Ajígini wá dá padà fẹ́ni tó lówó máa rí wáìdì ẹ̀ka ilé gbọ́ ẹ wá ń parọ́ fún wa wípé Muyideen ó sì lọ lé kéwú ó wá ń ṣe damage control fún wa ẹ̀rọ bá gbọ̀n bí ẹ̀kọ́ méjì tí wọ́n jẹ́ ẹ̀kọ́ tí kejì wòran ni ọlọ́run àwa dá smart Olúṣọlá ti jábọ́ ó ti kín ọ̀rọ̀ ta lọ́lọ́run àti Muyideen ó kín ọ̀rọ̀ wọn lẹ́yìn ṣé rí bá ṣe fìdí ẹ̀ múlẹ̀ nílé ẹjọ́ ìlónìí èwo wá ní irọ́ tí ẹ̀ṣẹ̀ wá lọ ń gbé ọ̀rọ̀ jáde lórí TikTok wọ́n fẹ́ dàrí ìwà àtàfẹ́ àrí ìwà àtàfẹ́ ti dàrú ti pẹ́ òlọ́lé ké wọ́n òótọ́ ọ̀rọ̀ ló sọ pẹ̀lú ta lọ́lọ́run ìjẹ́ pé wọ́n lórí tárọ̀tù máa ṣe káwọ́ sí ẹwọ́n lè máa parọ́ fún you dey whine us Gloria Fosin ó ti delete show yìí gbogbo àgbà tó ti ṣe show mo máa kó màá kó mi ní mo ti kó mi pọ́n mo kàn lómi lè jáde pé ajẹ́ ká ara fún kó lè mọ̀ pé bó ṣe ń lọ kó lè mọ̀ bó delete ẹ̀ ó gbé sọ́dọ̀ ó lélẹ̀ là ń play fún ẹ̀ yìí oh smart ẹ jẹ́ ká tú ibẹ̀ yẹn gbé síwájú ká rewind ní sùúrù rárá ní sùúrù ẹ jẹ́ padà sí 15 gẹ́gẹ́. Rewind jàre. Irọ́ ló pa ẹni sùúrù ní sùúrù. 15 gẹ́gẹ́. 15 gẹ́gẹ́ mo fẹ́ gbé sí. Ní sùúrù jàre. Ẹ jẹ́ gbé báyìí. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ báyìí. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́, ẹ má bínú. Mo like ibẹ̀ yẹn. Bí ẹ dákẹ́. O ti sọ lẹ́ẹ̀kan àtúnrí àárín wáìdì ẹni. Nítorí Ajígini ló ṣe lọ, ọ̀rọ̀ Ajígini ló dẹ̀ bèrè. Ọ̀rọ̀ Ajígini fún lọ́wọ́. Ajígini ò fún Muyideen lọ́wọ́. Ẹgbọ́ o. From his pocket. From his pocket. Get that understanding. From his own pocket. He doesn't give him money. But true way. Wọ́n fún Ajígini lọ́wọ́ tó fún Muyideen. Wọ́n fún lóko fún Muyideen. Which he delivered. Ó dẹ̀ fún. Ó dẹ̀ lọ tax. The last 200,000. Except it's only 200,000. The last 200,000, Abi. About the somewhere. Apart from 200,000, tí ẹnìkan fún Ajígini wípé kó fún Muyideen. Tí Muyideen ò lọ gbà láti gbà tó ti stop láti máa lọ lé kéwú Ajígini wá dá padà Ajígini ìwẹ̀ ò dá àbáfọ̀ pé a fi ìdí ẹ̀ múlẹ̀ láàrin yẹn ní ilé ẹjọ́ yìí wípé lóòótọ́ ọ̀rọ̀ tó sọ fún Tani Olohun yẹn bẹ́ẹ̀ lórí ìtó ẹ̀ṣẹ̀ wà ń sọ lánàá yẹn òun gangan irọ́ ni ìtó kọ́kọ́ sọ yẹn òun gangan òun la gbà wọlé tí wọ́n gan dẹ̀ jáde tó fìdí ẹ̀ múlẹ̀ ìwọ gan fẹnu ara ẹ̀ sọ pé kò lọ gbà tí owó yẹn wọ́n lọ dá padà fẹ́ni tó ní láti gbà tí ò ti lọ lé ké mọ́ tí ò lọ gbà ẹjọ́ nítorí ìtọ́lọ́hun
Ajíkíní bẹ́ẹ̀ náà la tún gbọ́ wípé wọ́n fún Muyideen ní bí o bá gba 300,000 wọ́n ló yọ 50,000 ó yọ owó ìdá mẹ́wàá àtọrẹ ń bẹ̀. Àbí wọ́n tún wá fún ní 200,000 nítorí kò wá lé kéwú ẹ̀ mọ́ ó dá owó padà fún lówó. O ò ní fóònù nọ́mbà Muyideen. Àní mo sọ fún ẹ pé ẹ̀sìn tó ń ṣe ìdíwé tó fi mú ẹ̀sìn yìí tó fi ń ṣe tó fi ń ṣe ẹ̀sìn ẹ̀ yìí ìwà burúkú wà nínú ẹ̀ ìwọ gangan ni kà tó gbé ọmọ ẹ̀dá tó pé lóòótọ́ lẹ bá mọ̀ pé wọ́n ń sàsí Muyideen pé àáfàá kiri kan sàsí lẹ́mọ̀ pé wà vulnerable lẹ́mọ̀ pé nǹkan ṣe nígbà tí ó sì wá lọ lé kéwú mọ́ kò yẹ kó o lè pé Muyideen bó tiẹ̀ wá lé kéwú ẹ̀ ló Muyideen bó tiẹ̀ wá lé kéwú mọ́ o ní 200,000 lọ́wọ́ mi o kó wá gbà o lè kó fún ìkà nìyẹn Olúṣọlá tó ń sọ inú ẹ̀ tó ń dùn mọ̀ pé ìtìjú nǹkan ìwà àtìjú ni ìdójútì ni ṣé bá lọ bí ṣe kọ yín nìyẹn ìwà ẹ̀dójútìra yín. So bóyá ni mo ṣé Ajíkíní tó lè yọ táìtì tó lè yọ ìdá mẹ́wàá àtọrẹ tó lè yọ owó àwọn ọmọ ilé ìfì kó lè yọ lé àwọn ọmọ ilé kéwú sí ẹ̀sìn ṣọ́ọ̀pù ó dá owó yẹn padà fún wa Olúṣọlá lè mọ fún packaging Ajíkíní tí n bá wo súrà rẹ wà á ná owó yẹn nítorí ó fẹ́ràn owó sí wọ́n tó lè mọ yọ 50,000 lórí owó ló wà ní 200,000 ló wà dá padà fẹ́ tó kówó lẹ̀ kó mọ̀ bá béèrè owó yẹn padà lọ́wọ́ ẹni tí ì bá ṣe pé wọ́n fi ń fún ọ́n packaging wọ́n fẹ́ fi gbé ẹ sókè tí wọ́n mọ̀ pé wọ́n fi ń nẹ̀ ẹ́ mọ́lẹ̀ wọ́n fi ń gbé ẹ ṣubú ni a jẹ́ wípé kò fẹ́ dájú bóyá wà jáde wà ṣàlàyé fún wa kò fẹ́ dájú pé ó dá 200 dín padà sẹ́yìn ìwọ tó àwọn ilé kéwù rẹ̀ òrówó jẹun kò fẹ́ dájú àyàfi tó wá jẹ́ pé rọ̀nẹ̀ Olúṣọlá pa tó fẹ́ fi fún ẹ pákéjì tó mọ̀ kó tó fi ń dẹ́ǹtì méjì ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó Olúṣọlá sọ yìí pẹ̀lú ṣóò tó ṣe Olúṣọlá ti fi díẹ̀ múlẹ̀ fún wa wípé Muyideen sálẹ̀ kéwú èkìlẹ̀ wá dé tí mufti Manchester tó Olúṣọlá ìṣẹ̀ tí wá ní pé kí Muyideen jáde síta kó máa ṣe defamation of character ẹ̀kọ́ máa ṣe damage control rather kó wá ẹ̀ṣẹ̀ jáde síta kó máa ṣe damage control irú damage control wo lẹ̀ ṣe lágbo kan òru ẹni pé ilẹ̀ ti ṣú ni ẹni pé ó ti kọjá ẹ ti lulẹ̀ ẹ ti jábọ́ ẹ ti ẹfọ́ bí gbá wàrà ẹfọ́ Muyideen ti fọ́ gbá yàngàn àṣírí ti tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kílẹ̀ wá ń dọwọ́ bò kílẹ̀ ń bò nǹkan tí ò ṣe bò kílẹ̀ ń bò ìwọ sì ti bẹ́ jáde ó ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa bó ṣe bẹ́ jáde náà nìyẹn tó fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé ó gba court letter àbómọ̀ ó wà lẹ̀ Olúṣọlá yẹn ló wà lẹ́ o ó wà lẹ́ o Olúṣọlá ó dẹ̀ gba padà olùwò ṣẹgbọ́ ó ní àáfàá Ajíkíní ní owó òní pé Muyideen tí ò bá ti wálé kéwú kó wá gba owó yẹn a ní Muyideen ò lọ lé kéwú mọ́ ẹ̀ tí wọ́n ń jáde pé ó wá ti sọ pé wọ́n fẹ́ máa dàárín òun àti àáfàá òru ẹ̀kọ́ tó ń kọ́ nílé kéwú bó tó lọ́mọ tó Olúṣọlá ti jáde tó ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ò lọ́mọ pé kó dé àwọn fẹ́ fún 200,000 pé wọ́n ti dá padà fẹ́ni tó lówó pé ò lọ́mọ ṣáṣìírí òtún ni lovers of Christ àṣírí ti tú wọ́n rò bí pé àmọ́ tó ṣẹlẹ̀ ni wọ́n wá ṣe ṣó ẹ bá ń ṣe mọ́mí Adétọ́lá ṣe máa ń jọ ẹ bá ń ṣe lórí ẹ̀wò tẹ́ ẹ bá ṣe lórí Facebook ó máa dùn mí o ẹ bá mi ṣe ẹ máa press the love and like ẹ jọ̀ọ́ sọ̀rọ̀ sókè. Ó sọ from beginning only nínú bí yìí nípa I don't give donation. Wọ́n kọ́ sí wọ́n tó wọ́n fún yàrá dọ̀ mi ilé kéwù ní bíbá yìí. Tẹ́lifọ̀dì bá ní kí n fún ẹ ní owó. Màá tún ọ̀yẹ́lẹ́ àní máa pè. Ó dẹ̀ ná ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó ṣe bẹ́ẹ̀ ó yọ ọ́nú owó Muyideen alákọ̀ọ́kọ́ ó yọ agbọ́ ojú ọ̀dà náà. Ajíkíní sẹ́ to Muyideen. Má ránjú sọ̀rọ̀ ṣàlàyé ọ̀rọ̀ kò tó bẹ́ẹ̀. You must be ready to face the consequences. Máa o ní láti ránjú sọ̀rọ̀ ṣọ́ra sọ̀rọ̀. Sọ kí ló dé táwọn manipulate ọ̀rọ̀ kìnnì kan ó ní kìnnì kan ó fi gígùn wọn lójú ó fi ọ̀rẹ́ gún wọn lójú kìnnì kan gún wọn lójú àwọn
kó máa ṣe bẹ́ẹ̀ kó tá àfáà ni wọ́n. Àfáà ni wọ́n ti sọ problem tí Muyideen ní. We discussed it. So kò sí nǹkan tí Muyideen ṣe tó ń surprise wa. Ní sùúrù ó láwọn àfáà ti mọ̀ wọ́n mọ orí èèyàn tí Muyideen jẹ́ kò sí nǹkan tí Muyideen ṣe tó surprise wọn. Kí lẹ wá tún ní kó jáde kó parọ́ sí. Oh my God, irọ́ yẹn lèmi ò fẹ́. Ẹlá ó ní Olúṣọlá sọ fún wa wípé àwọn àfáà ti mọ̀. Àwọn náà ti wò wọ́n ti rí ẹbí ṣèjẹ̀ ó lè dọjọ́ iwájú o. Wọ́n ti wo sàákún ẹ o. Muyideen tó lè ṣe ìwà tó wù yìí o. Wọ́n ní ìwà tó wù kò já wọn lójú. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n sáré delete. Bẹ́ẹ̀ ìwà kò jọ yín lójú ẹ̀dẹ̀ sáré tí Muyideen jáde padà kó máa tún fẹ́ ṣe damage control. Ṣé kò bá àgọ́ ni? Ẹnu ara yín náà lè fi ń sọ. Wọ́n ní ẹ má má bá wọn jà fúnra ara wọn. Àyìnlá fúnra ara wọn náà ò máa fúnra wọn lóògùn jẹ. Ìyálájẹ mọ̀mọ́ bá wọn jà ó fúnra ara wọn. Yóò gbọ́. Wọ́n láwọn ló ń ṣí àwọn ló tì í. Ó ti sọ̀rọ̀ àwọn di kọ́kọ́rọ́ mọ́ṣúárì. Àwọn náà ló ṣí àwọn ló tì í. Wọ́n ń dè wọ́n ń ṣí wọ́n ń tú. Sọ̀rọ̀ sókè Olúṣọlá. You fight Tyson. Wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ báyìí. Wọ́n ń tara Muyideen sí Ọlọ́run gbàgbà ṣe ní tú. Wọ́n fi pawó fún Muyideen. Gbẹ́nu sáhùn. Kò sí àfáà kankan tó fi Muyideen gba $1. Ṣé òwò náà lọ sọ pé Ajígini tún gba ó tún bá gbowó mi ò ṣàláìkí gbogbo ẹ̀. Muyideen náà dẹ̀ fẹnu ara ẹ̀ sọ olùgbà tó ti fúnra wípé wọ́n fòun kó fọ́lú àtijọ́ tó máa gbé òun síwájú nílé kéwú tó máa tán bí láìfù fídíò lóòlóòló ó ti sá kúrò ní ilé kéwú lóòótọ́ dé gbogbo aládẹ̀ fojú rí gbogbo aláfojú rí náà bí wọ́n dẹ̀ ń tan kámẹ́rà lé lójú lóòótọ́ ṣó wá jẹ̀bi kó sá ni kó jápa. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá bá sọ pé kò sáfà kan ẹ ṣọ́ wo Olúṣọlá ṣọ́rẹ́ o ọmọ Yusufu ọmọ Yéṣùfù. Gbogbo wọn tó ń gbà fún ìdí wọn náà kọ fún. Oríṣi lórí social media ṣọ́ọ̀tì lẹ́yìn kankan tó kọ kámẹ́rà tó ní jáwá donate fún òní. Àwọn yàtọ̀ sígbà tí àwọn tó mẹ́rin àkànnà mọ̀ nígbà tó rẹ̀ ṣẹlẹ̀ tí mo kọ́ sàkànnà. àbí ọ̀fun àparọ́. Anybody come online láti wọ́n máa solicit fún. Solicit lẹ post account number ẹ ti ń sick ẹ má bínú ogún ẹ ní o. Kò tí ì jẹun ọba kọ́ńdọ̀mù ó ti gbéyàwó. Ṣé wàá níyàwó fún wọn? Ẹni ọ̀bẹ àfa kọ́mọ̀tàn social media láti wá bẹ̀bẹ̀ ìkọyà ẹ̀wá dáwọ́ wá. Gbogbo wọn tí wọ́n lọ sọ police station wọ́n lọ sọ kiri wọ́n lọ sígbà wọ́n lọ fáwọn wọ́n kọ petition wọ́n fẹ́ submit petition wọ́n fẹ́ ṣe kìnnìkan you think it's free. Ẹ ṣe ní sùúrù ní ìsìn láàrin yẹn Olúṣọlá fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo owó táwọn ná wọ́n lọ police station wọ́n file petition wọ́n kọ petition pé do you think it is free? Mo sọ fún yín pé àwọn àáfàá mo sọ lọ́jọ́ kìíní àná àwọn àáfàá àwọn ló mú Muyideen lọ sọ́dọ̀ human rights. Olúṣọlá ti fìdí ẹ̀ múlẹ̀ àwọn àáfàá ló mú Muyideen lọ sí zone 11 ní Ọ̀ṣun state tí wọ́n lọ file petition against Àgbàlá Gabriel. Àwọn àáfàá àwọn ló ń kọ petition márùn àbí ṣé bẹ́ẹ̀rẹ̀ márùn ni wọ́n ní wọ́n fight wọ́n kọ lọ́tún wọ́n kọ lósì s'Àgbàlá Gabriel. Àwọn àáfàá àwọn ló lọ sí registry tó ti ṣègbéyàwó àwọn ló kọ́ lọ síbẹ̀ wọ́n ní kó fáwọn ní copy marriage certificate wọn káwọn yẹn tí wá sọ pé ìwọ tí yín tẹ̀ ń béèrè copy marriage certificate ṣé wà nígbà tó ṣe ìyàwó ni èyí kọ́ lẹ so wọ́n pọ̀ náà pé ọkọ tàbí ìyàwó ló lẹ́tọ̀ọ́ láti wá gbà pé ẹ lẹ́tọ̀ọ́ láti wá
àwọn yẹn wá pé Ìbùkún, wọ́n pe Àgbàlá Gabriel pé kí ló ṣẹlẹ̀ láàrin Ìbùkún àti Muyideen, pé àwọn àfáà kan wá o, wọ́n láwọn fẹ́ gba marriage certificate kíní. Kí ló ṣẹlẹ̀ láàrin Ìbùkún àti Muyideen? Bá ṣe tú sí Ìbùkún lọ́wọ́ nìyẹn pé Muyideen dẹ̀ tún wá padà, ó tẹ̀lé àwọn àfáà lọ lẹ́lẹ́ẹ̀kejì. Wọ́n lọ síbẹ̀, Muyideen, àwọn àfáà yìí tí wọ́n lọ gbé Muyideen lọ, wọ́n lọ bẹ̀ pé àwọn nídìí kọ́pì. Àwọn àfáà ló gbọ́n gbogbo oore dànù lọ́wọ́ àfáà Olúṣọlá àti Mufti Manchester àti Sheikh Fọlọ́runṣọ́. Àwọn ló gbọ́n oore dànù lọ́wọ́ Muyideen débi ìyàwó àti lẹ́gbàá panupótó, àfáà lẹ́gbàá. Àwọn ló kẹ̀yìn Muyideen àti ìyàwó ẹ̀ síra wọn. Ìwà burúkú tó ń wù, èèyàn kọ́lé fún èèyàn, ó kọ́ ṣọ́ọ̀bù, ó rajà sí ilé tó kọ́, kìí ṣe pé wà empty o, wọ́n furnish gbogbo inú ilé yẹn. Omi yọ yálẹ̀ àyá, ó lómi ẹ̀rọ, ó ní sólà, ó ní ṣọ́ọ̀bù, ó lọ́jà, ó níyàwó, ó ní gbogbo ẹ̀. Wọ́n sì gbọ́n gbogbo ìdànù lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ sọ lọ́jọ́ kìíní àná, mo ní there are ways to do things. Àgbàlá Gabriel tó kú sọ pé ó ṣẹ̀hún, ó ti bẹ̀, ó ti ní kó má bínú. Muyideen, ẹ bá wí, kò ní láti máa ba orúkọ arákùnrin jẹ́. Ẹ jẹ́ kí Muyideen